lovers ṣàlàfíà lẹ́wà mo fẹ́ kẹ́ bá mi gbóhùn bèbí tí mo fẹ́ play video ẹ̀ fún yín sìn video tẹ́ ń wo lókè ibo ni ká classify the type of genre of music tí lady tó ń play ṣé fuji ni àbí gospel ibo ni ká classify genre of music tó ń play sí that is one. Two, tó bá yẹ pé fuji ni voice ta ló mú ṣé voice Rẹ̀mí Àlùkò Igwe Bàbá Bọ́sẹ̀ ló mú ni àbí voice late Ọ̀sánlé Ìyábọ̀ èwo nu méjì ló mú tó èmi ò gẹ́tẹ̀ kò sì fẹ́ yé mi ẹ máa bá mi wò lókè ẹ máa gbádùn ẹ lọ ẹ máa bá mi drop comment yín sínú comment section voice ta ló mú ṣé ti Ọ̀sánlé Ìyábọ̀ ni àbí ti Rẹ̀mí Àlùkò Igwe ṣé fuji ló ń kọ ni àbí gospel torí pé Àríkẹ́ Jésù òun ni orúkọ ẹ̀ Àríkẹ́ Jésù lórúkọ ẹ̀ ẹ máa bá mi gbádùn ẹ lọ. ọmọ nínú abẹ́tẹ̀ mi ṣèbí fún máa ń kábà tí ń gbé wọ́n lé mi lálóyún lóhùn tán sọ wọ́n ní new dimension lórí tiwa èdè tiwa ọjọ́ tẹ́ní bọ́ọ̀dì ìfàlàmbà tiwa ọjọ́ tẹ́ní bọ́ọ̀dì ọ̀hún. èmi lálóyún lóhùn o is it that you take it or leave it màmá ọgbọ́n náà sọ nígboro. èmi lálóyún lóhùn ọmọlẹ́pà tó ná tó tún dúró tán ẹni ọkùnrin kò lọ́nà tó fọ́ fún abẹ́fọ́ tó ní bẹ́ẹ̀ ọjà yẹn ní ìsìjàlẹ̀ ẹni o èmi náà ní obìnrin kó ọ̀nà tó sọ pé ajé ó lélẹ̀ ìtú pretty lóbìnrin ọmọ ń gbọ́gbọ́ làwọn ń gbọ́gbọ́ ń sọ́sọ́ làwọn ń sọ́sọ́ rẹ̀ ti ń sọ́rọ́ sókè kẹ̀lé gbọ́ pẹ́yẹ méjì ó kì í jà ṣá o pẹ́bí náà lóyún lóhùn mọ̀mọ́ gbọ́n tó ń kọ́ fújì rẹ̀ o ó yá máa gbọ́ orí ló mọ̀ ṣáṣẹ́ rà o Àríkẹ́ Jésù ẹ̀dírẹ́sì àṣálẹ̀ mi mo tètè mọ̀ kórìn lọ́nà mi mo dúpẹ́ fọlọ́run tó fọ́nà oríyàn mi ìbàbọ̀ lọ́hún lókè tó fọ́nà oríyàn mi àní ìbàbọ̀ lọ́hún lókè tó fọ́nà oríyàn mi ìbàbọ̀ lọ́hún lókè tó fọ́nà oríyàn mi. ó yá máa gbọ́ orin adówó orin adọ́là ni mo ṣe ń tẹ̀sán mọ́ orin adówó orin adọ́là ni mo ṣe ń tẹ̀sán mọ́ ẹbí mi ó ti dówó ti di ìfáwọn tí mo bá orin adówó orin adọ́là ni mo ṣe ń tẹ̀sán ó yá máa gbọ́ tó bá ń padà wáyé tó bá ń padà wáyé sẹ́ tí bá tún padà wá tèmi máa tún padà kọrin ni tó bá ń padà wá o àní tó bá ń padà tó bá ń padà tó bá ń padà wá sẹ́ tí bá tún padà wá tèmi máa dẹ̀ tún padà kọrin ni ó yá máa gbọ́ wọn bí mi ní ìjápọ̀ ẹ̀sùn kan wọ́n l'Àríkẹ́ Jésù kí ló dé mo máa ń sọ lẹ́bí àwù tí bá ti bọ́ wọ́n máa ṣe la mú túbọ̀ túta fọ́ àwọn tí ó kì í ṣàṣe wà mú fọ́ great and tún dúró ọ̀yà ọmọ òun gbọ́gbọ́ náà ń gbọ́gbọ́ ń sọ́sọ́ náà ń sọ́sọ́ wọ́n l'Àríkẹ́ báwo ló ṣe máa ń dá ṣe mọ́ ṣèbí fọyọ̀ òun kábà lágbo ẹ bí mo ṣe máa ń dá ṣe mọ́ lágbo mi máa mọ́ gbọ́n ọmọ àṣẹ la wọ́ sáńdà wá sóde tó bá ti gba túbọ̀ tù tó bá yó tán a máa gbẹ́sẹ̀ bí ẹni tó wọ́ ìlì làgbo mo tún máa ń já àwọn tèmi tán àwọn tó bá mẹ́nu ẹ̀ dára pé tó bá rọ mẹ́lẹ̀lẹ̀ ṣó máa jẹ́. ọmọ yìí kọrin ọmọ yìí kọ yàtí orin ọmọ yìí níyàrá ya ohun bèbí yìí níyàrá ya ohun ábà kí ló dé Àríkẹ́ Jésù àbí kí ló ń ṣe kí ló porúkọ ẹ̀ jọ báwa yọ Jésù yẹn kó lẹ́yìn Àríkẹ́ yẹn kó máa jẹ́ Àríkẹ́ Rẹ̀mí àbí Àríkẹ́ Ọ̀sánlé ohun ìpọ̀ ẹwà ìpọ̀